dákun ọlọ́run ọba gbogbo àdáwọ́lé bàbá wa àbúrò sí ni Adéwọ̀lú Àkànmú ẹ̀sìn kábíyèsí fún Olúbàdàn lè bàbá. kábíyèsí ọlọ́run ọba ìwájú ọlọ́run ọba ọlọ́run àti iná lè hílà fún ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé iná àtàyìnà ọkàrí kan sọ̀rọ̀ fọ́tàdé ní ìrọ̀bí kàwọn iná ṣọ́ọ́rì aka owó ẹlẹ́tọ̀. Alhaji Muritala chief imam àwọn náà dé yìí bó ṣe iná àti iná kí bàbá náà fẹ́ nọ́bà àbẹ́ ìpọ̀jù bisimilayi bàbá. àwọn ṣe àwọn ṣe èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe ọlọ́run ò ṣe àbò ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe Allahu Akbar. Kankafa ni. Alhamdulillah. 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 Amina kun fayakun. Gẹ́rẹ́ ló kù mọ́jẹ̀gẹ́dẹ́ ọ̀yẹ̀ máa lọ. Ẹ̀rí kíkọ́ àtàlàáfíà jẹ́ Àmín. wọlé àrùsà tó Ọlọ́run jẹ́ wọ́n rí ẹ̀mí kíkọ́ àtàlàáfíà. Àmín. Kíkọ́ ẹ̀mí tó kọjá òye wọn, tó kọjá òye àwa olólùfẹ́ Ọlọ́run bá ní ti sá lọ́rẹ. Àmín. Jẹ́ wọ́n rí ìjọba náà ṣe kó dùn kó pọ̀ kó pẹ́. Àmín. Kun fayakun. Ṣé rí Ọlọ́run bá ní fún ọ ṣe? Àmín. Kí ló bàdó ó dùn kára wọ́n yá? Àmín. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa o. Àmín. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa o. Àmín. Fún wa o. Àmín. Masha Allah la quwwata. Illa billahi azim. Masha Allah la quwwata. Illa billahi Masha azim. Allah la quwwata. Illa billahi azim. Gbogbo ẹbí, gbogbo ará, gbogbo ọ̀rẹ́ àti tí wọn àti ẹ̀rí wọn nígbà náà rí tá ń fẹ́ wọn, tá ń ṣàdúrà fún wọn. Yẹ kásìkò ìjọba ìwé tó wà lá. Allahumma amin. Yóò dùn fún wa. Àmín. Ní Muhammad sallallahu Sàlàsàlà. hawla wala quwwata. Illa billahi azim. Àwọn abẹ Ọlọ́run lórí àwọn òbí wọn, ẹni ìkẹ́ni wọn, ẹni ìgẹ̀ni wọn, àlékún òkè báni ṣe fún bàbá àtìyá wọlé adídé ànábì wa Muhammad sallallahu àlékún òkè àlékún àná báni ṣe fún bàbá àtìyá. Àmín. Bismillahi mẹ́ta kíló àlá mẹ́ta ọlọ́ba ní kó lá. Bismillahi mẹ́ta kùlẹ̀ aláwọ̀ mẹ́ta. Láàrọ̀ àmínú rahim kí owó aláàdó aláṣọ́mà láàmì wọlé àmínú wọlé àmínú fẹ́ra. Bismillahi rahman rahim kí owó aláàdó aláṣọ́mà láàmì wọlé àmínú wọlé àmínú fẹ́ra. Kí owó aláàdó aláṣọ́mà láàmì wọlé àmínú wọlé àmínú kúrò ọkùnrin àyàhàd. Àmín. Àmín. Dákun òdì ìsọlọ́run tó ní pàtọ́jú tẹ́lẹ̀ ọgbẹ́ wọlé. Làkàdíjà kù ní sọ́lọ́. Ọlọ́run bá ní fi tán. Àmín. Bismillahi. Làkàdíjà kù kọ̀ọ̀kan. Ilafi Quraishi ilafi imuriya tasitai wasoi kifalia kujiroka albaiti ni atu amauli jua nina mkao labda rasulina Àmín. 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 Kun fayakun. Wassalamu ala mursalin. Alhamdulillah. Takbir. Orúkọ Olúbàdàn Ìbàdàn, bàbá náà kí gbogbo yín bí ẹsẹ̀ wo. Bàbá ní ẹ̀mí gígùn, àlàáfíà ara ni gbogbo ó fi tulẹ̀ Ìbàdàn yìí o. Ojú òní ti wá ṣe o. Àwọn gbọ́ba níyì, wọ́n máa fi ìlù àti fèrè àti ṣẹ̀kẹ̀rẹ̀ dá kábíyèsí lára yá ẹ̀jọ́ gbogbo ẹjẹ́ súnmẹ́yìn fún kábíyèsí kí wọ́n gbádùn ẹjẹ́ jáde ẹjọ́.